Ọlọ́run lókè ọ̀run. Mo tún wí lẹ́ẹ̀kan sí wípé ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Àìkú tí ń gbé iná ìmọ́lẹ̀ ọba àwọn ọba olúwa àwọn olúwa. Ìmọ́lẹ̀ kan tuntun láàrin òkùnkùn tó kùn ò lè borí rẹ̀. Rí àwọn wòlíì agbára iṣẹ́ lọ́ba tó ti wà káyọ̀ tó wà. Pápá lẹ́yìn aṣòótọ́ ìgbè lẹ́yìn ọmọ òrukàn gbanigbani dé ogun lé ọba àwọn ọba olúwa àwọn olúwa. Ayíyan torí pé dára sí wa torí pé wà ní àtiwá tí kì bá sì tẹ̀yìn kò sí ẹ tó ń jẹ́ àwa. Olúwa àwọn olúwa yìn ọ́ ní gbogbo ọ̀nà. Agbẹ́yìnga lórí gbogbo àwọn tí wọ́n mú owó lápò tí wọ́n sì tún ń ra dátà láti fi wò wá lórúkọ Jésù. Iná ò ní tán lọ́wọ́ yín, ẹ ò ní nàka tán kẹ̀ torí kan. Agbára Ọlọ́run yóò sì dìbò yín, yóò sì dìbò yín lórúkọ Jésù. Àpò yín ò ní gbẹ. Ẹ ó máa di ní ńlá sí ni, ẹ ó máa pọ̀ sí nínú oore, ẹ ó pọ̀ sí nínú àánú, ẹ ó pọ̀ sí nínú ọlá, ẹ ó pọ̀ sí nínú iyì. Gbogbo ohun tí Sátánì ń retí lọ́dọ̀ yín yóò já sí ìyanu ni. Ọ̀tá ò ní rí yín mú o. Ẹ ò ní bọ́ sínú àhámọ́ Sátánì. Ẹ ò ní bọ́ sínú àhámọ́ ìkà ènìyàn. Ọwọ́ ọ̀tá ò ní tẹ̀ yín. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àánú rẹ̀ lórí ayé wa. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àánú rẹ̀ lórí ilé wa, lórí ẹnì kọ̀ọ̀kan, lórí ọkọ, lórí aya, lórí ẹbí ẹnì kọ̀ọ̀kan. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Mo tún kí gbogbo wa pé a kú ìsinmi ayọ̀ gẹ́gẹ́ bí a ti máa ń ṣe. Ṣé mọ̀ wípé nírú àkókò báyìí ohun tí a fi máa ń ṣe náà nípa a fi máa ń ké pe Ọlọ́run wa, a fi máa ń gbàdúrà, a fi ń bọ́ Ọlọ́run sọ̀rọ̀. Ṣùgbọ́n mo fẹ́ lo wákàtí yìí láti fi yànnàná àwọn nǹkan kan torí ọ̀pọ̀lọpọ̀ ló wà ní ìkóríta kan. Ìkóríta tí lágbájá wà, ibẹ̀ kọ́ ni kàmọ̀dú wà. Ìkóríta kọ̀ọ̀kan tí oníkálùkù wà, mo gbàdúrà torí pé o ní oore ọ̀fẹ́ láti rí ìkóríta, láti wo program láti lè tẹ̀lé mi nínú àdúrà àti tàjọ̀dọ̀ ní oore ọ̀fẹ́ láti darapọ̀ nínú àkókò yìí. Mo gbàdúrà lórúkọ Jésù. Gbogbo jọ́sàn tó wà, ẹ̀mí máa yóò pẹ̀lú rẹ̀ ńbẹ̀, yóò sì yọ nínú àjàgà kò tẹ́mi lọ́rùn. Gbogbo ìkóríta tí ò tẹ́ Ọlọ́run tó ta jù ọ sí, jọ́sàn tí ò tẹ́ Ọlọ́run tara ara ilé bàbá àti ìyá jù ọ sí, Ọlọ́run Elédùmarè yóò fa ọ yọ kúrò ńbẹ̀. Nífẹ̀ẹ́ Ọlọ́run rẹ, wọ́n torí táwọn èèyàn ṣe kò kórìíra Ọlọ́run. Wọ́n torí táwọn ènìyàn ṣe sí ọ kò sọ pé ò fẹ́ Ọlọ́run mọ́. Wọ́n torí táwọn èèyàn ṣe fún ọ kò wá ló tiẹ̀ fẹ́ gbórúkọ Ọlọ́run. Ó ló dá o. Ó ní àwa ni àgùntàn pápá rẹ̀. Ó ní òní ó dá wa. Àwa ni ènìyàn rẹ̀, àgùntàn pápá rẹ̀ lórúkọ Jésù. Agbára tó fi ní fi Ọlọ́run sílẹ̀, Ọlọ́run yóò yọ̀ǹda rẹ̀ fún ọ. Wọ́n fi bàbá yẹn sílẹ̀ o. Alpha àti Omega, ẹni ìṣáájú àti ẹni ìkẹyìn, Olúwa àwọn olúwa lórúkọ rẹ̀. Wọ́n ti gbé kó ẹ̀ ní wákàtí yìí. Báyìí mo tiẹ̀ tó ń kí gbogbo àwa tí a ń gbọ́ mi ní gbogbo ilẹ̀kílẹ̀ tí a ó ti máa gbọ́ mi wípé a kú ìsinmi ayọ̀. Ọlọ́run Elédùmarè kò ní fi èmi àti ẹ sílẹ̀. Yóò máa jà fún wa ní ìhà gbogbo. Mo ní oore ọ̀fẹ́ díẹ̀ láti fi bá wa sọ̀rọ̀ kó tó di pé a gbàdúrà bíi mẹ́ta tá ò gbà. Mo sì mọ̀ pé ọ̀rọ̀ yẹn pẹ̀lú ògo Ọlọ́run tí a bá lè gbọ́ tán, ẹ jẹ́ ká pàdé ní orí Facebook by the grace of God ní ọ̀la Monday. Tá bá ti pàdé lórí Facebook, a ó tún tẹ̀síwájú nínú rẹ̀ torí mi ò fẹ́ gbà wá lásìkò. Mi ò fẹ́ gbà wá lásìkò. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Ṣé mọ̀ pé ó ní oríṣiríṣi nǹkan tó máa ń gbé oníkálùkù dé orí social media. Mo sọ fún wa kì í ṣe ohunkóhun la wá fi hàn bí kò ṣe láti tú ènìyàn sílẹ̀ àti láti jẹ́ ká mọ̀ tó ń pè ní ọ̀rọ̀ Ọlọ́run. Because láìsí ọ̀rọ̀ Ọlọ́run kò sóhun tá a lè ṣe. Bíbélì sọ wípé ọ̀rọ̀ la fi dé ayé, ó ní ọ̀rọ̀ la fi dá ohun gbogbo, ọ̀rọ̀ la fi mọ ohun gbogbo. Nígbà tá a dá ayé tán, ọ̀rọ̀ náà ni. Nígbà tá ayé ò tún ní sí máa ṣe mọ̀ pé ọ̀rọ̀ náà ni. Ó ní báyìí àti ọ̀run tilẹ̀ kọjá lọ. Ó ní wò kékeré ní ọ̀rọ̀ mi kì yóò lọ láìṣẹ. That means ọ̀rọ̀ gbogbo nǹkan ni yóò kọjá, gbogbo nǹkan ni yóò tán. Ọ̀rọ̀ Ọlọ́run ò lè tán. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ìwé Psalm 126 verse 1-4. Ó ní mo ti fẹ́ mú ọ̀rọ̀ Ọlọ́run lé ní Psalm 126 verse 1-4. Tí wọ́n náà bá rí Bíbélì rẹ̀, jẹ́ ká jọ ìrìn àjò yìí kó má dàbí pé wọ́n ní àbí ó rí bẹ́ẹ̀ àbí kò rí bẹ́ẹ̀.
verse 1 to 4, 126. Onígbà tí Olúwa mú ìkólọ Síónì padà, àwa dàbí ẹni tí ń lá àlá. Nígbà náà ni ẹnu wa kún fún ẹ̀rín àti ahọ́n wa kọ orin. Nígbà náà ni wọ́n wí nínú àwọn kèfèrí pé Olúwa ṣe ohun ńlá fún wa. Olúwa ṣe ohun ńlá fún wa, nítorí náà àwa ń yọ̀. Olúwa mú ìkólọ wa padà bí ìsàn omi ní gúúsù. Ó ní Olúwa ṣe ohun ńlá fún wa, nítorí náà àwa ń yọ̀. Bàbá yẹn mú ìkólọ wa padà. Ó ní bí ìsàn omi ní gúúsù. Olúwa ṣe ohun tó dára fún wa, torí náà àwa ń yọ̀. Praise the Lord. Olúwa ṣe ohun ńlá fún wa. So ohun tí mo ń bá wa sọ náà ni wípé ó ní nígbà tí Olúwa mú ìkólọ Síónì padà. Kí ni ìkólọ títí ẹ? Kí lọ̀tá ti kó lọ mọ́ ọ lọ́wọ́? Kí ni ìkà ti kó lọ mọ́ ọ lọ́wọ́? Ohun kí la ti gbé mọ́ ọ lọ́wọ́? Ibùjókòó rẹ la kó lọ ni? Ìgbéyàwó rẹ náà ti kó ayọ̀ bẹ̀ lọ ni? Má jẹ́ kí n tàn ọ́. Ó ti fẹ́ máa pè tán ọ̀rọ̀ níyì tí ò ní jẹ́ ìpín èmi àti ẹ lórúkọ Jésù. Àbí ìwọ náà wà ní ìkóríta kan tí àwọn èèyàn ń jẹ oríkì kan. Àwọn tó ń jẹ́ bẹ́ẹ̀ mi ò sọ pé ó dá, ṣùgbọ́n mi ò gbàdúrà ká jẹ èmi àti ìwọ tó ń wò mí. Kí ni oríkì yẹn? Òun náà ni àlàrí. Àwọn kan ti là nígbà kan, wọn ò sì wá là mọ́. A ò ní gbénú òsì pè tán ọ̀rọ̀. Ẹnu rẹ tó ti ń jẹran kò ní padà jégùn. So ohun tó ń sọ fún mi níbí ni wípé Olúwa mú ìkólọ Síónì padà. Kí ló rò pé kò lè dá padà? Bí Olúwa bá lè dákó lọ Síónì padà, rántí kó lè dákó lọ tiẹ̀ náà padà. Èyí jẹ́ gbólóhùn ẹ̀rọ tí ó túmọ̀ sí nígbà tí Olúwa mú ìṣerere Síónì bọ̀ sípò. Ìṣerere Síónì bọ̀ sípò. So Olúwa mú ìkólọ Síónì padà. Ó jẹ́ gbólóhùn indirect. Ìpè Olúwa mú ìbọ̀sípò rere, ìgbà rere, ohun rere mú padà sí Síónì. Ní àwa sì dàbí ẹni tí ń lá àlá. Rántí nǹkan kan wípé etí tó ń gbọ́ mi lọ́wọ́, a ó dá ìkólọ rẹ padà. Yóò ná ọ láwọn nǹkan kan tó bá pàdé nínú ọ̀rọ̀ yìí. Àwọn nǹkan kan tó lè ná ọ náà ní sùúrù, ṣùgbọ́n ní sùúrù. Ó máa bá ṣe ní sùúrù tó bá farabalẹ̀ pẹ̀lú mi. Tí ìkólọ ẹni fẹ́ ń padà wá sọ́dọ̀ ẹni, wọ́n lè gba nǹkan lọ́wọ́ rẹ̀. Ó máa ń dùn mí fáwọn tó máa sọ pé àwọn jogún. Ó dàbí wípé ènìyàn tí ń jẹ nǹkan kékeré tó dùn, tó sì ń rí díẹ̀ díẹ̀ sí, tó wá lọ mú ìkorò wá níbì kan, tó mú òróró, ó ń jẹ ẹran tó ń dùn, ẹran díẹ̀ díẹ̀, ìkìlì mẹ́ta, ìkìlì mẹ́rin, ó wá bu ẹran yẹn, ó wá dẹ̀ka náà, ó kan lọ mú òróró, ó wá fi gbogbo màálù tó dín lórí iná. Kí ló mọ̀ bó ṣẹlẹ̀ yẹn? Tí ìkorò ṣe jẹ ni. Ènìyàn rọ́jú jẹ ìkorò ni. Àtijọ́ tó ti bẹ̀rẹ̀, tó ti lóun gba ogún ológun, bóyá ọkọ ló kú, tán kó gbogbo ẹrù rẹ̀, tán bẹ̀rẹ̀ sí sọ di tiwọn. Bóyá aya ló kú, tán wọ́n gbogbo ẹrù aya, tí wọ́n rántí àwọn ọmọ tó bí nínú, tán kó, tán bẹ̀rẹ̀ sọ di aya má bínú, a ó dákó lọ rẹ̀ padà, torí wọ́n ti ń jẹ ìkorò lọ́wọ́lọ́wọ́. Kì í ṣe wípé mò ń gégùn, ohun tí ọ̀rọ̀ Ọlọ́run wí ni. Àwọn tó kó ẹrù rẹ̀ yẹn, ìkorò náà ń jẹ lọ́wọ́. A ó dá padà fún wọn. Rántí wípé nígbà tá a gbé àpótí ẹ̀rí, wọ́n gbé lọ sí ìlú kan ní Philistine. Ìgbà tí àpótí ẹ̀rí débẹ̀, ohun tó ń ṣẹlẹ̀ nílùú yẹn ni wípé ìyọ̀dí mọ́ wọn, ìkorò wọlé wá. Ohun tó dùn táwọn kan yọ̀ lé lórí. Wọ́n gbà by force. O ò lè gba ogún lọ́wọ́ ológun by force, o ti ń dẹ̀kòrò. O rò pé oúnjẹ tó dùn lọ́wọ́. Mistake ló ṣe. Torí pé o ti kó bá ògo tí wọ́n gan ní tó yẹ kó bú jáde. Ògo rẹ ti ṣàgbákò òkorò torí pé o ti gba ogún ológun by force. Yes. Ògo ṣàgbákò ìkorò nìyẹn. O ti fún ògo rẹ láàyè láti tà tẹ́lẹ̀, ṣùgbọ́n náà o ti jẹ́ kó ṣàgbákò ìkorò.
kò sí bòkú ẹ̀fọ́ tó ṣe fẹ́ lògo tó ní máa jẹ kóró bẹ́ẹ̀. Wọ́n á gbọ́ ògo ìṣètẹ́ nìkan ọmọ máa ń jẹ dínì yẹn tó fi dẹ́gbà wọn tó ń ṣe mọ̀ bẹ̀rù ohun tó máa ṣẹlẹ̀ sọ́mọ àtàrà ọmọdọ́mọ wọn. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Ẹ jẹ́ ká wo ìgbé ayé bàbá kan, Job 42 verse 10. Job 42 verse 10. Bàbá yẹn wà nínú ọ̀rọ̀ rí, lójijì làwọn kankan sí bẹ̀rẹ̀ sí dé bá, ṣùgbọ́n Ọlọ́run òun dá ìkólọ rẹ̀ padà. Àwọn tí ó expect ló dé bá pé Olúwa mo sìn ọ́ tó bá jẹ́ ẹni tó ń sin Ọlọ́run tí wọn náà bá rí tó bẹ̀rẹ̀ sí rò pé o lè jẹ́ máyé, o ò lè jẹ́ máyé, torí sísìn tó ń sin Ọlọ́run yẹn á mú kó gba gbogbo ohun tó ti gbà lọ padà lọ́wọ́ rẹ̀. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. O ò lè jẹ́ máyé. Ẹlòmíà ní ọkọ òkú yóò wá sáré gba ogún ológun, a kò mọ tiẹ̀. O ò lè jẹ́ máyé. Yóò dára fún wa. So mo fẹ́ ká wo Job 42 verse 10. Olúwa sì yí ìgbèkùn Job padà nígbà tí ó gbàdúrà fún àwọn ọ̀rẹ́ rẹ̀. Olúwa sì bù sí ohun gbogbo tí Job ní rí ní ìṣẹ́po méjì. Ọlọ́run yí ìgbèkùn Job padà. Kí ló ṣe? Ó gbàdúrà fún ọ̀rẹ́ rẹ̀. Ọlọ́run wá yí ìgbèkùn ẹ̀ padà. Ẹlòmíà ti máa gbàdúrà fáwọn èèyàn. Kí ni ìyẹn máa ń ṣẹlẹ̀? Mí kan wà máa sọ fún pé ọjọ́ máa gbàdúrà fáwọn èèyàn mọ́. Àdúrà tó ń gbà ló jẹ́ kó máa rógun irọ́ o. Ìkórìtà àṣẹ ló ń là kọjá o. Kì í ṣàdúrà tó ń gbà. Èrè àdúrà tó ń gbà wà, ṣùgbọ́n èṣù ò ní fẹ́ kó jẹ́. Bóyá torí àdúrà tó fẹ́ gbà láti fẹ́ rántí rẹ̀, ṣùgbọ́n èṣù ò ní gbà. So ìdí nìyẹn wọ́n wà ní gbà. Àgbàdo òjò ní ò ní gbà kó wó ilé ẹ̀. Ara ìgbésẹ̀ tó fi lè gba ìkólọ rẹ̀ padà nìyẹn. Job rí àwọn ọ̀rẹ́ rẹ̀ bí ọ̀tá burúkú. Ó ní àwọn ẹgbọ́kọ̀ tó ó pè wọ́n lórúkọ kan. Ó ní àwọn olùbani nínú jẹ́ olùtùnú. Pé àwọn olùtùnú tí wọ́n rò pé àwọn fẹ́ tún ẹnu máa bà yàn nínú jẹ́ ohun tó pa àwọn ọ̀rẹ́ rẹ̀ yìí. Kí ló ṣẹlẹ̀? Mo pé wọ́tá yẹn. So ó pè wọ́n ní olùbani, ṣùgbọ́n ní òjijì ó change. Ó bẹ̀rẹ̀ sí gbàdúrà fún wọn. Nígbà tó gbàdúrà fún wọn, a yí ìgbèkùn Job padà. Ìgbésẹ̀ rẹ̀ àkọ́kọ́ nìyẹn. Ìwọ tá a ti kó nǹkan mọ́ lọ́wọ́, ìwọ tó ń bọ̀ wálé tó ìwọ̀tòfò tí ó gba ayé rògo mọ́ ọ lọ́wọ́, a ó dá ògo rẹ padà. Ohun tá ayé gbà lọ́wọ́ rẹ, a ó dá padà fún ọ. Ìkólọ rẹ, ọ̀run ó dá padà fún ọ. Amen. Ó ní èyí jẹ́ gbólóhùn ẹ̀rọ. Ó ní ìmúbọ̀sípò yìí ṣẹlẹ̀ ní abala kan ní ọdún 701 ṣáájú ìbí Olúwa wa. Nígbà tí a dá ìhàlẹ̀ Sẹ́nákérúbù láti gba Jerusalem padà láti mú àsọtẹ́lẹ̀ Àìsáyà ṣẹ. Ìhàlẹ̀ Sẹ́nákérúbù a dá padà ká lè mú àsọtẹ́lẹ̀ Àìsáyà ṣẹ. Láti nǹkan. Ẹ rí àwọn orílẹ̀-èdè tó yí Jerusalem ká bẹ̀rẹ̀ sí kó nǹkan kan wá fún. Gbogbo ohun tó ti sọnù a dá padà fún. Látọwọ́ àwọn èèyàn. Mo jẹ́ kí n tó fẹ́ sí kílẹ̀ sáàpù kan. Ọba kọ́lé bọ́ngálò kọ́ sí àárín ìlú rẹ̀. Ó sì pálọ̀ inú rẹ̀ ń dùn. Tó bá ti sọ̀kalẹ̀ wá ìwà pé sóun náà rèé pẹ̀lẹ́pẹ̀lẹ́ bọ́ ìjọba. Ṣùgbọ́n ẹ̀dá kan wá sẹ́mi kó sì fi iná sí ilé ọba. Ọba wa ń ké òun ò ṣe bírí, òun ò ṣe ní lábùkù rí. Kí ló dé? Gbogbo tó ń fi bí 20 years ilé tó ń fi almost 20 years kọ́ ohun tó kọ́ tán. Ẹ wo èjì ó ní ìsìn ìbò lọ́dún tí wàá fẹ́ bẹ̀rẹ̀.
ọba kékeré lóòótọ́ ṣùgbọ́n sóní kọ́ba má ní jù bẹ́ẹ̀ lọ. Rántí ọ̀rọ̀ òwe Yorùbá kan, ó ní bá àbá ti kú ìṣe ò tán. Tó kó ìwọ tó ti rò pé ó ti tán fún ọ, mo fẹ́ kémi àti ẹ jọ gbọ́rọ̀ yìí yẹ̀ wò. Ìwọ tó rò pé kò sí nǹkan kan fún ọ mọ́, mo fẹ́ kémi àti ẹ jọ gbọ́rọ̀ yìí yẹ̀ wò. Ìwọ tó rò pé ayé ti fẹ̀dí ayé hàn ọ́, kò sọ́nà àbáyọ fún ọ mọ́, ẹni tó ti sọnù mọ́ ọ lọ́wọ́ ò lè rí gbà padà. Dákun jókòó jẹ́ a jọ gbé nǹkan yẹ̀ wò. Ó bẹ̀rẹ̀ sí dààmú, ṣùgbọ́n láàrin oṣù 3 sí 4 ìtàn ọba tún yí padà. Àwọn èèyàn wá wò pé kò dá kọ́ba àwọn wà báyìí. Wọ́n ní ẹ jẹ́ ká tún kọ́ ilé fọ́ba. Bí eré bí àwàdà, ẹni gbé mílíọ̀nù kalẹ̀ gbé mílíọ̀nù kalẹ̀, ẹni gbé bílíọ̀nù kalẹ̀ gbé bílíọ̀nù kalẹ̀. Nígbà tó yá, ẹnìkan ti ẹ̀wọ́ ní ọba, wọ́n pààrọ̀ mọ́tò ọba. Wọ́n ní ọba máa sùn hòtẹ́ẹ̀lì, ọba ń sùn bí tó dáa. Àwọn á rí pé hòtẹ́ẹ̀lì tó bá ń sùn, ilé tó ń gbé tẹ́lẹ̀ ò dáa tó hòtẹ́ẹ̀lì tó ń sùn. Sáà ó wà kọ́rù ilé tó ń gbé tẹ́lẹ̀ fọ́ba ni, kò ní mọ́ ọba lára mọ́. Ẹ jẹ́ ká ṣe nǹkan kan, ẹ jẹ́ kó máa ń sàn fọ́ba. Ṣé ẹ mọ̀ pé wọ́n sì kọ́ máa ń sàn fọ́ba padà? Ẹ dákun, nígbà tó bá wọnú máa ń sàn rẹ̀, ó kọrin ayọ̀ lákọ̀ọ́kọ́ nígbà tó parí bọ́ngálò. Ṣùgbọ́n ní ìṣẹ́jú tó parí máa ń sàn, kí lè wá kó lè ṣẹlẹ̀? Orin èwo ni ó gba ẹnu ọba? Orin èwo ni ó gba ẹnu ọba? Kí lè mọ̀ pé ọba ó wí? Ọba ó sọ̀rọ̀ wípé àṣé bá ò bá kú ìṣe ò tán. Àṣé bí ènìyàn ò bá kú, ó lè jẹ́ ara tó di irin lọ. Màálù ni ò rí tẹ́tẹ́lẹ̀, ó ti ń di irin. So ìdí nìyẹn bàbá mi ń bẹ lókè. Àfọ̀bàfílẹ̀ ní gbogbo ọ̀rọ̀ tẹ́nìyàn ní. Ọlọ́run ló lóhun gbogbo lódùlódù, ó sì mọ̀ fún ẹni tó wù ú. So wá rò pé ó ti bọ́ báyìí. So rò pé ó ti bọ́. My brother, my sister, ṣé rò pé ó ti bọ́ ni? Ṣé ẹ ti rò ayé pẹ̀lẹ́ ò lè ṣeré mọ́? O ò tí ì bímọ, wọ́n sọ fún ọ pé o ti wọ menopause. Ayé ló sọ bẹ́ẹ̀ o. Àwọn ọ̀rẹ́ tó ń kó kiri ló sọ bẹ́ẹ̀ kí inú rẹ lè bàjẹ́, kì í sí Ọlọ́run. Ọlọ́run ò dá ẹnikẹ́ni pé kó má bí. Ọlọ́run ò dá ẹnikẹ́ni kó má lọ́lá. Ọ̀tá lè ṣe ìdíwọ́, ṣùgbọ́n má torí rẹ̀ ba ọkàn jẹ́, má torí ẹ̀ sọ̀rọ̀ òdì sọ́lọ́run. Ó dá ìkólọ rẹ̀ padà. Ìgbàgbọ́ àti àsọtẹ́lẹ̀ kan ní fẹ́ kó wà ní ọkàn rẹ̀. Ẹ jẹ́ ká wo ìhàlẹ̀ tí Ọlọ́run mú kí ojú ti Sènàkérúbù. Àwọn tó ti rò ó pé ojú ó tì wọ́n. 2 Chronicle 32 verse 22 to 23. Chronicle kejì 32 verse 22 to 23. Mo ní ìṣẹ́jú mélòó kan sí torí èmi náà níbi tí mo lè lọ. Tó bá di ọ̀la, Ọlọ́run kó jẹ́ ọkọ fún mi ní oore ọ̀fẹ́. Ẹ jẹ́ ká pàdé lórí Facebook. 2 Chronicle 32 22 to 23. 32 22 to 23. Ní báyìí ni Olúwa gba Hesekiah àti àwọn tí ń gbé Jerusalem lọ́wọ́ Sènàkérúbù ọba Asiria àti lọ́wọ́ gbogbo àwọn òmìrán náà. Ó sì sọ wọn ní ìhà gbogbo. Ọ̀pọ̀lọpọ̀ sì mú ẹ̀bùn fún Olúwa wá sí Jerusalem àti ọrẹ fún Hesekiah ọba Juda. A sì gbé ga lójú gbogbo orílẹ̀-èdè lẹ́yìn náà. Ìwọ tó ń wò mí lọ́wọ́, lẹ́yìn ọ̀rọ̀ yìí, a ó gbé ọ̀gá lórúkọ Jésù. Báyìí ni Ọlọ́run gba Sènàkérúbù. Báyìí ni Ọlọ́run gba ọba Hesekiah lọ́wọ́ Sènàkérúbù. Yóò dára fún orúkọ Jésù. Ó ní ó tún ṣẹlẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ nígbà tí àwọn Júù padà sí Jerusalem
láti ìgbèkùn Bábílónì ní ọdún 538 sí ọdún 537 ṣáájú ìbí Olúwa, pé ìgbèkùn yìí á mú wọn padà ní gbogbo ìgbà tán fi wà nínú ìgbèkùn. Sẹ́mi kó olúkálùkù ló ní àkókò tiẹ̀. Ṣé ẹ rántí wípé Job 42 verse 10 sọ wípé Ọlọ́run dá gbogbo ìgbèkùn Job padà, bẹ́ẹ̀ la ṣe dá tiwọn náà padà nígbà yẹn. Ó ní Ọlọ́run sọ wípé gbogbo ohun tó ti ní rí ní ìṣẹ́po méjì á dá padà. Ìpadà oríire Job fi ìpinnu Ọlọ́run fún gbogbo onígbàgbọ́ tí wọ́n jẹ́ olóòótọ́ hàn. Bá a ṣe dá sí Job padà yẹn, ìpinnu orí tí Ọlọ́run ní, ìpinnu yẹn gan ni bẹ́ẹ̀ kọ́ máa wọ̀ pé Ọlọ́run ò ní ìpinnu burúkú fún mi. Mo kàn ń là kórìíta ìkọjá ni. Bàbá mi ò ní ìpinnu burúkú, ìyẹn ló yẹ kó wà lọ́kàn rẹ̀. Ó ṣe ni láàánú lónìí. Anyway, kì í ṣe bẹ́ẹ̀ yẹn wọ́n lò. Ẹ jẹ́ ká gbin ìpinnu yìí sínú ayé àwọn ọmọ wa, so that wọn ò ní máa rò wípé nígbà táwọn bá gé orí èèyàn làwọn tó dọ̀lọ́rọ̀. Wọn ò ní máa rò pé nígbà táwọn bá kún èèyàn bí ẹkún ẹran sínú báàfù làwọn tó dọ̀lọ́rọ̀. Wọn ò ní máa rò pé nígbà táwọn bá kó fún èèyàn làwọn tó dọ̀lọ́rọ̀. Èkíní, ìpinnu Ọlọ́run fún ìdáǹdè nípa ti ìjìyà Jóòbù wá sí ìmúṣẹ. Ìpinnu orí tọ́lọ́run ní wá sí ìmúṣẹ. Praise the Lord. Ọlọ́run ràn wá lọ́wọ́. Ìpinnu èrè tó ní tí Ọlọ́run ní fún Jóòbù nígbà tó ń déyà lọ́wọ́ ó wá sí ìmúṣẹ. Nígbà tó bá bọ́ sí kòríta kan, ìpinnu rere Ọlọ́run lórí rẹ̀ ó gbọ́dọ̀ wá sí ìmúṣẹ ni. Ọlọ́run ti gba àyè fún Jóòbù láti jẹ ìyà fún ìdí tí kò yé. Àwọn ìdí tí kò yé Jóòbù lọ́lọ́run fààyè gbà láti jẹ́ kí Jóòbù jẹ ìyà rẹ̀. Ọlọ́run kì í gba àyè fún onígbàgbọ́ láti jẹ ìyà ní àìsí ìpinnu kan fún un nípa ti ẹ̀mí, bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n lè má ní òye ìdí rẹ̀. Èèyàn lè má lóye ìyà tó ń jẹ, ṣùgbọ́n Ọlọ́run kì í fààyè gba ìyà fún èèyàn láì ní ìpinnu. Jésù olùgbàlà a kàn má gbélébùú nítorí ìpinnu tọ́lọ́run ní. So ti rídìí, so sáà ti rídìí lónìí pé nípasẹ̀ orúkọ rẹ̀ à ń ṣèwòsàn, àwọn wòlíì oṣó, àwọn wòlíì àjẹ́, nípasẹ̀ orúkọ rẹ̀ ó ní a fún lórúkọ kan lẹ́yìn tá a kàn má gbélébùú tán tó ju gbogbo orúkọ lọ, pé lórúkọ Jésù kí gbogbo ẹkún kó máa wólẹ̀. Èyí tó fi tayọ ju wòlíì kí wòlíì lọ nìyẹn. A gbọ́dọ̀ gbẹ́kẹ̀lé Ọlọ́run nínú irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ní mímọ̀ wípé ó nínú ẹ̀tọ́ rẹ̀ tí ó pé, nínú ètò rẹ̀ tí ó pé, kí Ọlọ́run wà nínú ètò rẹ̀, ó ń ṣètò nǹkan kan fún ọ, ètò tí kì í yẹ̀, ètò tó perfect nínú ètò rẹ̀ tó ṣe kíni, ètò rẹ̀ tó pé. God bless you. Ó ní yóò ṣe èyí tí ó dára jù ní ayérayé fún wa àti fún wa àti fún ìjọba rẹ̀. Èkejì, ìlàjà Jóòbù pẹ̀lú Ọlọ́run àti gbígba ìyè lọ́pọ̀lọpọ̀ fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ní àìbìkítà irú ìnira àti ìrora tí olótìítọ́ gbọ́dọ̀ ní ìrírí rẹ̀ ní àkókò tí Ọlọ́run ṣẹ́rí báyìí pé Jóòbù bìkítà ìnira àti ohunkóhun tó lóòótọ́ gbọ́dọ̀ jìyà rẹ̀, kò bìkítà ẹ̀, ó wà nínú òtítọ́ rẹ̀, kò bìkítà pé ìnira gbogbo ìrora yẹn, kò bìkítà rẹ̀, ó tó fókọ̀sì ní pé Ọlọ́run ní ìpinnu rere fún òun. Òun lè mọ̀ọ́mọ̀ dín tó ń ṣẹlẹ̀ ṣùgbọ́n Ọlọ́run ní ìpinnu rere. So ìdí nìyẹn, òun náà gbọ́dọ̀ mọ nǹkan kan ìpinnu.
òun yóò na ọwọ́ rẹ̀ jáde láti rán àwọn tí wọ́n fi ara dà á lọ́wọ́, yóò sì fún wọn ní ìwòsàn. Ṣẹ̀rí báyìí, yóò ran àwọn tó fara dà, yóò ràn wọ́n lọ́wọ́, àwọn tó bá fara dà, tó bá ní ìfaradà lásìkò yẹn. So therefore, my brother, my sister, o nílò àti endure. O nílò àti endure. Whatever may be, ìkórìtà tó o bá bára rẹ, o nílò àti endure. Tó o bá lè faradà, Sátánì ò ní dárí rẹ lórúkọ Jésù. So ọ̀rọ̀ tí mo fẹ́ ká jọ sọ kò tí ì tán o. Ẹ jẹ́ ká tẹ̀síwájú díẹ̀ so that ibi tá bá ti dé dúró lọ́la àti bẹ̀bẹ̀rẹ̀. Ó ní yóò sì fún wa ní ìwòsàn pátápátá àti ìpadàbọ̀sípò. Ẹ̀yin ti gbọ́ ti sùúrù Jóòbù. Ẹ̀yin sì rí ìgbẹ̀yìn tí Olúwa ṣe, pé Olúwa kún fún ìyọ́nú, ó sì ní àánú. Ṣé ti rí báyìí? Ọlọ́run ò burú, Ọlọ́run sì wá burú báyìí. Ó ní Ọlọ́run kún fún ìyọ́nú, ó sì ní àánú. Yọ̀dọ̀lá fún wa James 5:11. James 5:11. James orí karùn-ún ẹsẹ̀ ìkọkànlá. James 5:11. Ó náà láti kà ní ṣùgbọ́n mo kàn fẹ́ ká fà jáde. Mo máa like pé kí n sọ̀rọ̀. Ìdí nìyẹn mo ti promise everybody. Tí mo bá sọ̀rọ̀ tí ò bá ti sí inú ọ̀rọ̀ Ọlọ́run, má wo ẹ̀gbá. Èmi ò kì í ṣe ẹni tí ó bá ọ sọ̀rọ̀ tán tí wọ́n sọ pé wọ́n náà lọ wọnú Bíbélì tàbí ó rí bẹ́ẹ̀ nù. Ìyẹn ò bójú mu. That means nígbà míì àwọn kan máa ń ṣe mistake. Mo ń correct nǹkan kan lánàá wípé tí èèyàn ò bá ti ní conscience, á pé ìró ọkàn rẹ̀ ní ẹ̀mí Ọlọ́run sọ pé. Tí ènìyàn bá ti ní ẹ̀rí ọkàn, God bless you. Á pé ìró ọkàn rẹ̀ ní ẹ̀mí Ọlọ́run sọ wípé. James 5:11. Ó ní sáà wò, àwa máa ka àwọn tí ó fara da ìyà sí ẹni ìbùkún, kì í ṣe ìyà ó le o. Bóyá nítorí Kristi wọ́n á ń jẹ níyà, ó wá fara dà. Bóyá oṣó ilé ń jẹ níyà nítorí pé ó ní Jésù. Àjẹ́ ilé ń jẹ níyà nítorí pé ó ní Jésù. Ó ní a kà wọ́n sí ẹni ìbùkún. A ó kà wọ́n sí ẹni ìbùkún. Ó ní ẹ̀yin ti gbọ́ ti sùúrù Jóòbù. Ẹ̀yin sì rí ìgbẹ̀yìn tí Olúwa ṣe, pé Olúwa kún fún ìyọ́nú, ó sì ní àánú. Ẹ ti gbọ́ ti sùúrù Jóòbù. Ẹ rí ohun tó gbẹ̀yìn rẹ̀. Olúwa kún fún ìyọ́nú. So ní number 3 la ó bẹ̀rẹ̀ lọ́la. Ó ní ẹnì kọ̀ọ̀kan tí ó bá dúró ní jíjẹ́ olótìtọ́ sí Ọlọ́run gbọ́dọ̀ ní, mi ò ní tí ì sọ. Ẹ jẹ́ ká pàdé lórí Facebook Àjíwọlé Samuel. Dára fún orúkọ Jésù. Gbogbo ibikíbi tí o bá ń dé láyé, ó dé ní ìbùkún ni. Ó wá gbàdúrà báyìí. Ẹ̀yin yìí mo fẹ́ kẹ́ ẹ gbàdúrà yìí. Ẹ̀yin táyé ti kọjú yín sí òun alẹ́. Ohun tó yẹ kó ní ẹnìkan ti gbẹ́sẹ̀ lé. Wọ́n sọ fún Ọlọ́run. Olúwa kọjá lọ síbi tí ìkólọ mi wà. Ohunkóhun tọ́ta ti gbà mọ́ mi lọ́wọ́. Nítorí ọ̀rọ̀ yìí, Olúwa gbà padà fún mi. Ó yá àdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù, ẹ̀mí àwọn wòlíì mímọ́. Ó yẹ kọjá lọ síbi tí ìkólọ mi wà. Ohunkóhun tọ́ta ti gbà mọ́ mi lọ́wọ́. Ó yẹ gbà padà fún mi. Ẹ gbà padà fún mi. Ẹ gbà padà fún mi. Ògo ni f'Ọlọ́run lókè ọ̀run. Jésù Olúwa wa. Àmín. Mo sọ tẹ́lẹ̀ sínú ayé ẹ. Mo ti sọ pé mi ní gbàdúrà 3 or 4 lọ. Ṣùgbọ́n gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ìwọ ẹ̀dá tó wò mí. Lórúkọ Jésù, ohun tọ́ta ti gbà mọ́ ọ lọ́wọ́. Olúwa o, ó yá kó dá padà fún ọ. Ohun tí àwọn ilé ọkọ ti gbà mọ́ ọ lọ́wọ́.
àwọn adogun àpọ̀kọ gbógun lọ́wọ́ rẹ̀, àwọn adogun èmi ò mọ̀ àti ìbáṣepọ̀ ayé burú ayé tá a wà ní ìsìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí ènìyàn bá bímọ wọn kì í gba nǹkan lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n ní ìsìn bó bá bímọ gan wọn tán gbà gbogbo wọn mẹ́rin bọ́ ọmọ Yorùbá sọ̀rọ̀ kan ní wọn pa nítorí ogun bàbá rẹ̀ wà gbọ́ ìdí nìyẹn tó fi gbọdọ̀ fi àwọn ọmọ ọ̀nà Ọlọ́run òun kò nǹkan jọ òfò ọmọ ọ̀nà Ọlọ́run àwọn adogun bẹ́ẹ̀ lẹ́yìn rẹ̀ wọ́n lè pa ọjọ́ kankan gbé wọn lórúkọ tí sọ̀tá ò ní pa nítorí ogun rẹ̀ ṣùgbọ́n tí mo sọ fún ọ ni wípé wà gbọ́ wọ́n ti ń jogún ìyàwó ní ìsìn o ẹ̀ tí mọ̀ mo ti rírú ẹ̀ rí ìyàwó kú pé fámílì ìyàwó náà ló lù ìyàwó pa ó sì kú pé wọ́n sì wọnú ilé ọkọ wọ́n sì kó ogun tí ìyàwó yẹn ní pátá ìyàwó sì ń lọ ilé ọkọ kò mú nǹkan kan dání ọkọ ló ń ra kínní fún ìyàwó mi kó lè máa lò dẹ́ gbàyè fún ìyàwó mi sí ṣọ́ọ̀bù fún ìyàwó rẹ̀ gbogbo ohun tó kó sí ṣọ́ọ̀bù pátá tọkọ kó ṣọ́ọ̀bù fún ìyàwó rẹ̀ wọ́n kó lọ. ṣé máa wípé ilẹ̀ tó rà lórúkọ ìyàwó wọ́n gbà bó bá sì rà pé Mr. and Mrs. náà kí wọ́n tún ṣe wọ́n tún gbà á níwáyé ọmọ yìí sọ lọ́rọ̀ ni kì í sì sọ lọ́lá ńgbà tó lọ ní ọkọ tí ọkọ ò bá ní sùúrù kí ni ó ṣẹlẹ̀ wọ́n wọ láta tó ìdí nìyẹn gbọ́dọ̀ sàmì lábàá ó sọ tẹ́lẹ̀ gbogbo ẹ̀dá tó fẹ́ pa ọ́ nítorí nǹkan ní rẹ̀ Bíbélì sọ wípé ẹ̀mí fún ẹ̀mí ó láwọn fi ẹ̀mí ẹlòmíì rọ́pò tiwa lórúkọ Jésù ẹ̀mí irú ẹni bẹ́ẹ̀ kó bọ́dì ẹ̀dá tó lóun pa ọ́ nítorí ohun tó ní ẹ̀gbá tó lóun pa ọ́ nítorí ògo rẹ̀ ẹ̀dá tó pa ọ́ nítorí àfọ́bàfilẹ̀ ogun ọ̀nà ayé lórúkọ Jésù ó yá irú ẹni bẹ́ẹ̀ ó bá ti dáwọ́lé àti ó yá kó fẹ̀mí ara ẹ̀ dì ọkàn rẹ̀ kó balẹ̀ wá gbọ́ alágbára lé bàbá tó ló kú bí tó gbà póun ò ní di ò lọ lórúkọ Jésù ẹ̀mí ó yá kó fi gégùn wá gbọ́ àdúrà rẹ̀ ni o bí Olúwa ti wà tẹ́mi rẹ̀ wà láàyè lórúkọ Jésù àwọn ìkólọ rẹ̀ tó wà nínú ẹgbẹ́ ní tọ́ta ti kó lọ lọ́wọ́ èèyàn lọ́wọ́ àjùnilọ nínú ìpàdé Sátánì lórúkọ Jésù ọwọ́ iná Ọlọ́run yá kó dá padà fún ọ á dá ìkólọ rẹ̀ padà lórúkọ Bàbá tí Ọmọ àti ti Ẹ̀mí Mímọ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù hallelujah 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 go fún Jésù. God bless you. Ẹ jẹ́ ká pàdé lọ́la lórí Facebook àti lórí Sam lórúkọ Jésù àánú Ọlọ́run kò ní fi wá sílẹ̀ orí ọ̀fẹ́ àìnípẹ̀kun yóò darapọ̀ mọ́ wa bí tó yẹ ká dé Ọlọ́run yóò mú wa débẹ̀ láti ìṣẹ́jú ìlọ olókè sanfa 919 kò ní gbé ọmọ kò ní gbogbo rẹ̀ mi God bless you.